àmọ́ àwọn arógò báyìí lórí ọ̀rọ̀ ládéládéládé aláàfin òládé yìí Ṣadé Aládìkún la gbà fáláàfin náà ló ń fa wàhálà báyìí. Sunday Igboho, you go explain tire. Yorubawuyi, you go explain tire. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday Igboho, ọ̀nà go explain ọ̀nà go tire. Níbi tá bá dé yìí ta tún lè bá ìtorí Ọlọ́run. Olóyè Sunday Igboho, ẹ kú àmúmọ́ra, ẹ kú faradà ọmọ Yorùbá. This thing is not stopping as soon as you expect yo. Wàhálà ó ti di gòbe. Wọ́n ti fàájá fún Olóyè Sunday Igboho. Wọ́n drag Àdìsá mọ́jà sọ́lá ẹ pẹ̀lẹ́. Kí yàdá mi bàbá yín fi omi gbóná. Kọ́ bàbá yín fi aṣọ sí omi gbóná. Kọ́ bàbá yín fi jó gbára yín báyìí. You go explain tire. Know this man very well. You know this Terrible is talkative, and this thing is going to give him a lot of problem. You personally, you know that you are fighting for Yoruba nation. According to the time. Me say, show you money part 2. Oh money part. Ọọ̀ni àti ọba Ọ̀yọ́ mo fẹ́ kọ́ mọ̀ wípé àwọn méjèèjì wà nínú gúrùpù 5 tí mo fẹ́ sọ yìí. Wọ́n wà nínú olówó, wọ́n wà nínú ọlọ́lá, wọ́n wà nínú alágbára, wọ́n wà nínú onípò, wọ́n wà nínú olóògùn. Ipò kíní 5 tí mo dárúkọ yìí ọba méjèèjì lónìí. Mo fẹ́ kó dárúkọ èyí tó ní dojúdojú níbẹ̀. Tẹ́ bá rí bàbá àgbákò òyìnbó tí wọ́n fi bú Olóyè Sunday Igboho. Mo ti lólùgbèjà. Gbogbo ẹ̀tẹ̀ máa ń wo show mi. Tí ẹ kí n kọ kọ́mẹ́ǹtì Ògún gbọ́. Mo ti ní olùgbèjà. Ẹ tó bá wo show yìí tó bá kọ́mẹ́ǹtì. Guy máa bá mi fi òyìnbó bú onítàn. Máa bá mi fi òyìnbó kó máa mi bú yín tẹ́ bá wo show tẹ́ bá kọ́mẹ́ǹtì. Tí ẹ dẹ̀ kọ opinion yín sí comment section, tí ẹ dẹ̀ like show yìí, tí ẹ share ẹ̀. Ẹ bá mi share video yìí. Kókó Olóyè Sunday Igboho. Ìyá Dami. Ẹ lọ bá wa ra àbọ̀ ní kí. Kẹ́ bá wa fi ju ara fún Olóyè Sunday. This thing is not ending soon o. Ọlọ́run. Ládéládéládé aláàfin òládé yìí. It's not ending soon. Ìlú le. Ìyá àtọmọdé jáde fún Sunday Igboho. Sunday Igboho is the only means of survival fún àìmọye èèyàn. Only àgúnmu òwò tá ní lélẹ́yìí. Ó dà ẹ sọ fún mi, èèyàn mélòó lè sọ̀rọ̀ ẹ̀. Táyé lè máa gbé káàkiri. Èèyàn mélòó lè bú. Táyé lè máa gbé káàkiri. Ẹ wo bàbá Tinubu. Ó lóun ní jẹ́ kó fi íńtánẹ́ẹ̀tì pa òun. Ó lóun wá sórí íńtánẹ́ẹ̀tì mọ́. Tẹ́ bá ti ń wo show ìtorí Ọlọ́run. Ẹ bá wa share video yìí. We go explain tire. This thing is not ending soon. Saga ládéládéládé aláàfin òládé. Ìyá Ìlọrin yẹn ló wá dùn mí. Video yìí máa ní part 2. Video yapa. Ìyá Ìlọrin yìí ló dùn mí. Bí wọ́n ṣe pààyàn tó ní Kwara State kò sọ kinní kan. Báwọn máa búdà máa múdà máa whatever. Ṣe wèrè tó ní Kwara State kò gbin. Ṣùgbọ́n jáde fún Olóyè Sunday Igboho. Ẹ wo ẹ má rẹ́rìn o. Ẹ tó bá fi lè rín ẹ̀rìn. Tó bá wo fídíò tó bá fi lè rẹ́rìn. Gbogbo ọbẹ̀nu pọ̀tì ni wàá wá kó jẹ. Ẹ jẹ́ kó dáadáa o. Bí ẹ máa fìdílé nǹkan rẹ̀ bẹ́ẹ̀ máa wá nǹkan fìdílé. Torí láàárọ̀ yóò lẹ́tì kẹ́ o. Ẹ káàárọ̀ ẹ káàsán. Ẹ káalẹ́ kú dédé àsìkò yìí. According to the time. Ṣíṣò yìí bàbá yín bá wá popcorn. Pẹ̀lú nǹkan tó bá tutù sí ẹ̀gbẹ́. Popcorn tó bá dà àti tó tutù. Ẹ bá wá sí ẹ̀gbẹ́. Ẹ bá dẹ̀ máa mú nǹkan. Ẹ bá wá fìdí ìgò tilẹ̀. Àwọn ẹ má gbé síbi ẹsẹ̀ o. Kẹ bá lọ rẹ́rìn yìí jábọ́ lórí iṣẹ́. Olóyè Sunday Igboho, ẹ kú àmúmọ́ra. Ẹ kú àmúmọ́ra wá nílẹ̀ Yorùbá. Ẹ kú àmúmọ́ra. Akọkùnrin ni yín. Wàláhì má ti fọ́ gbẹ lójú. Má ti gbẹ lómi ṣe pé Àdìsá, you try yo. You try yo. Na man you be. Ẹ kọ́kọ́ bá mi ṣàdúrà fún Olóyè Sunday Igboho. Kó tó bẹ̀rẹ̀ sí ní wo show yìí. Àná olóyè ṣe mí o. Ló ti palapa. Ó ti sọ di àmúgùn ewúrẹ́. Tí boy bá pàdé olóyè 1-on-1. Tún wá lè sọ̀rọ̀ ṣá. All right. As the odds,
I think Chief Sunday Igboho Oòṣà don chook hand inside the matter of Aláàfin of Ọ̀yọ́ and Ooni of Ife. Recently, Chief Sunday Igboho pay a visit to Ooni of Ife, and made some statements where I think this statement is not necessary, because you sef you know that this time around these two kings are not in good relationship. They have issue over the supremacy. So you have to adjust your mouth, you have to zip your mouth small, so that you are not going to offend Aláàfin of Ọ̀yọ́ as you visit Ooni of Ife. And if you know this man very well, you know this Sunday Igboho is talkative, and this thing is going to give him a lot of problem. You personally, you know that you are fighting for Yoruba nation, and if you get the support of Ooni Ife and you don't get the support of Aláàfin of Ọ̀yọ́, nothing is going to be done. I'm telling you. And if you get support of Aláàfin of Ọ̀yọ́ and you don't get the support of Ooni Ife, nothing is going to be done too. These two kings are the pillars of Yoruba land. So what's he the talk in the palace of Ooni Ife? I think that is not necessary in this time around that these two kings are having issue. So you are praising yourself, say Aláàfin no get any crown, na your papa crown that they wear, that they use. See, no make sense. Listen to what he said in the palace of Ooni of Ife. God bless you. Listen. Ọmọ aládìkún ni mí, ọmọ Oòduà original ni mí. Èmi ni ìyá kan ń kì mí ní bí ń sìn orí mi ó ní ládéládéládé. Bàbá ò lè yọ mí kúrò nínú Aláàfin ò lè bùtà ó ní tàwọn bàbá mi bá wò ó sè o. Èmi ni ọmọ ń kì ní ọmọ ládéládéládé Aláàfin ọ̀ládé adé bàbá mi ló gbà tó pé Aláàfin. Orí adé ọmọ ládé ebi ọmọ ẹ̀kọ́ ló ṣe mẹ́sìn àdúgbò orí lábí ń pàkà ládùúgbò ní ẹni lábí mú tí ẹlẹ́kọ̀ọ́ ọmọ aládùúgbò ní. All right, I think we have all listened to what he said in the palace of Ooni Ife, and I think all those things not necessary this time around. It's not necessary at all. First of all, you are looking for free movements. You want your name to be removed from wanted list, and mind you, you might think you are going to get it done from all this Ooni Ife side, and make me say now from Aláàfin side you are going to get it done. I think Sunday Igboho is not smart enough, because if you are smart enough, you are not going to, you don't need all that for now. You need because you need all the support of all Yoruba king nowadays, and no matter how you want to get support from Ooni side and you don't get the support from Aláàfin side, it's rubbish. Okay, I think make we listen to his own side story. You know that Olugbo call him, that Olugbo call Sunday Igboho that he don't offend Aláàfin from what he said at Ooni Palace. And why you don't offend the Aláàfin? Because you don't dey talk too much. You can't be like as if you want to they use Aláàfin to make yourself be better person in front of Ooni Ife. So listen to. Ẹ káalẹ́ o, gbogbo ọmọ Yorùbá káàkiri ọ̀pọ̀ àtàrọ̀ bàbá mi Olúgbọ́n bàbá dáadáa wọn náà pè mí sìn Adéọpẹ́ lóríṣà wọn wá ń ṣàlàyé fún mi pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọn sọ pé mò ń bú àwọn gbà tí mo dé ọ̀dọ̀ bàbá wa Onírìṣà mi ò bú yín o, kí ni mo fẹ́ bú yín fún? Ṣé bàbá mi Olúgbọ́n wá jẹ́ ọba kékeré nílẹ̀ Yorùbá tí wọ́n wá sọ̀rọ̀ tí màá wá sọ pé mo gbọ́dọ̀ sáré ṣàtúnṣe kí n lè gbọ́ kí gbogbo èèyàn mọ̀ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀, gbogbo alamọ̀ pé Olúgbọ́n ọba ńlá nílẹ̀ Yorùbá. Aláàfin dẹ̀ sọba kékeré nílẹ̀ Yorùbá débi tí irú mi ó mọ̀ fi ẹnu sọ̀rọ̀ sálàfin. Aláàfin sọba kékeré ọmọ Ọ̀yọ́ dẹ̀ tún ní mí. So bí wọ́n dẹ̀ ṣe ń kí wàánu agboolé wa tí bàbá mi Aláàfin náà mọ̀ nìyẹn. So wọ́n á ní ládéládéládé Aláàfin ò ládé adé aládékún la gbàtà fáláàfin. Wọ́n ṣe ń kí wàánu agboolé wa nìyẹn. Orí adé ọmọ aládé òde ọmọ aládé sẹ́sẹ̀ fún. Wọ́n ṣe ń kí wàánu agboolé aládékún nìyẹn tí bàbá mi Aláàfin náà mọ̀ bẹ́ẹ̀. Aláàfin sọba kékeré tí máa mọ bú wọn mi bú wọn o, kábíyèsí mi jẹ́ bú yín o, ìṣẹ́bẹ̀ o. So bí mo ṣe wọnú ọ̀dọ̀ bàbá wa Onírìṣà ni àwọn oníewì ń kì mí ní ọmọ aládìkún. So mo wá fi ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé bí mo ṣe wọlé ń bí ni àwọn eléwì ti ń kì mí pé bàbá Ọọ̀ni bàbá wa Onírìṣà alálàáfíà ni wọn, káni wọn já alálàáfíà ni mo ti bú wọn rí.
mo tún wá wọlé wọ́n tún wá ń kì mí ní ọmọ Ọ̀yọ́ ọmọ aládìkún wọ́n tún ń kì mí lójú wọn ó tún sọ̀rọ̀ mo wá kíra mi gẹ́gẹ́ bí ọmọ aládìkún pé gbogbo nǹkan wọ̀nyí kò dùn bàbá òní bàbá tó wá fàyè gbà mí wọ́n tún celebrate mi wọ́n pe gbọba ńláńlá lájọ wọ́n ní kí wọ́n pọ́n mi lé wọ́n ṣàdúrà fún mi so mo ní nkíní yẹn ó jọ mí lójú mo fi ṣàkàwé ọ̀rọ̀ níwájú bàbá wa Ọ̀nìrìṣà ni kì í ṣe pé mo bú bàbá wa láàfin kí ni mo fẹ́ bú wọn fún kálàáfíà wà láàrin gbogbo ẹ̀yin bàbá wa làwa ń gbàdúrà káfírí kárìn síbi kárìn sọ́dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà ni kì í ṣe pé mo bú bàbá wa láàfin kí ni mo fẹ́ bú wọn fún kálàáfíà wà láàrin gbogbo ẹ̀yin bàbá wa làwa ń gbàdúrà káfírí kárìn síbi kárìn sọ́dọ̀ bàbá wa láàfin kọ́kẹ́ wọ́n balẹ̀ kọ́ mọ́ sọ pé a lọ ṣe nǹkan burúkú kárìn sọ́dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà kọ́kẹ́ wọ́n balẹ̀ kámọ̀ pé ilé bàbá wa náà lálọ́ ká lọ́dọ̀ bàbá wa Olúgbọ́n kámọ̀ pé ilé bàbá wa lálọ́ káfírí láti sọ̀rọ̀ ńbẹ̀ ohun táwa fún nìyẹn o bàbá wa láàfin mi rí yín fi o ẹ foríjì mi o mi rí yín fi o mú ń kíra mi ẹ kú mọ̀ pé njọ́ tí mo wá sọ́dọ̀ yín gan àìfàyè gbà wá ká ṣe fídíò gẹ́gẹ́ bí àwọn ọba yòókù ṣe ń fàyè gbà mí ni ò jẹ́ kí mo kíra mi bẹ́ẹ̀ níwájú yín tí mo ní bàbá ọmọ aládìkún ni mí èmi ọmọ ládéládéládé tí mò ń kíra mi wájú yín bí ẹ̀ẹ̀mejì ni tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ bó wọ́n dẹ̀ ṣe ń kí wa nú agboolé wa nìyẹn kábíyèsí mi jẹ́ rí yín fi o ọmọ yín mo jẹ́ omi ìṣẹ́bẹ̀ o ìṣẹ́bẹ̀ o mo fi sọ̀rọ̀ níwájú bàbá wa Ọ̀nìrìṣà ni ẹ dáríjì mi omi ìbú yín o ẹ ṣé. Alright guys, I think you learn one or two things from this video. So share, like, comment, drop your opinion in the comment section. Don't forget to follow me on Facebook, TikTok, Instagram, and don't forget to subscribe to my YouTube channel. So, ẹ̀yin make I to play second video. Ẹ dákun, wọ́n ní don't forget to like this video. Ẹ bá wa like it lórí page Yorubawuyi. Wọ́n ní don't forget to leave your comments. Ibẹ̀ yẹn gangan ló ti mú èmi dání báyìí ká tó play lẹ́ẹ̀kejì. Ìyẹ́ kan náà tún sọ̀rọ̀. Ṣé boy ṣó ń advice olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣáni? Irú advice wo ló ń fún Sunday Ìgbòho? Ẹ má gbàgbé láti fi comment ní opinion yín sí comment section. Ẹ rí i pé òdòdó pàlàpà ó ti sọ́dà mugun ewúrẹ́. This saga is not ending soon o. Wọ́n máa drag olóyè báyìí bí tiger generator. Olóyè, you go explain. You go tire. Ọlọ́run ò gbẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ tí ọmọ Yorùbá ni. Tó yẹn tó fún mi fídíò ó dárúkọ ẹ̀ fún mi. Orúkọ Yorùbá ló ń jẹ́. Ọlọ́run ṣàánú fún wa kí lẹ́yìn òpó fa dragging yìí báyìí torí Ọlọ́run. Ṣé kìí ṣe bí? Ṣé kìí ṣe bó tó pọ̀ kò síṣẹ́ ní ìlú ìjọba Nàìjíríà? Sunday Igboho àgúnmọ̀ owó. Olóyè, you go explain tire. Ẹ wò yẹ kẹ́mi polówó ọjà kó tó gbé mo play second video. Ẹ bá mi download tap send. Ẹ lo promo code mi Abiola TTS. Tẹ́ bá ti lò báyìí need the third party direct deposit. Tẹ́ bá dẹ̀ ti bí ẹ fẹ́ ṣe transfer ní lọ́wọ́ kan tẹ́ bá ti sọ báyìí send tẹ́ fẹ́ jowó sí ó máa wà account ẹ̀ straight ni. Kò sí ẹjọ́ kankan bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ti lò kùdùsì fún yín o. Kùdùsì fún yín o. Kùdùsì fún yín o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ má wá ju aládàáni kan jẹ́. Ẹ bá mi share fún àwọn contact yín, friends and family yín. Ẹni fẹ́ ṣe kan ó ń ṣe project nílé gbogbo ẹ̀ ló ti sọ fún ẹ lè bá mi send owó. Ẹ lè bá mi send owó. Download tap send. Kò sí iye táwọn ò lè send. Inú ilé ẹ̀ orí bẹ́ẹ̀ kódà bó ń ṣe kíní lọ́wọ́ gan tó bá mú fóònù ẹlẹ́gbẹ̀ẹ́ kan o lè máa download ẹ̀ lọ. Ẹ má yẹ gbèsè sọ́kùtù ó ṣàrò kùtùkùtù. Ẹ bá wa sọ opinion yín sí comment section lórí ọ̀rọ̀ tí bọ̀bọ̀ yìí sọ. Olóyè ní sọ́fà. Ẹ jẹ́ ká gbọ́ ti mọ́mì ẹ̀. Sunday Igboho ò ní mo fẹ́ send message mi yìí sí láàárọ̀ ẹ̀. Yorùbá sọ pé pọlápọlá làlúlù àgídìgbò. Tọ́. Wọ́n ní ọlọ́gbọ́n ní jó. Pọlápọlá. Ìmọ̀ràn ní mọ̀. Nínú àdìtà anábì kan, ó ní travelling is part of education. Sunday Igboho lẹ́nu ìgbà tó lọ Germany, ó yẹ kí orientation rẹ, ìrírí rẹ, the way you speak, the way you present things, the way you appear in the public, ó ti yẹ kó yàtọ̀ a little bit. Sorry, everything about education is not going into the class. Kéèyàn ó kàwé rárá. Ìrírí part of education. Sunday Igboho tó bá jẹ́ pé lóòótọ́ lọ ti wọ ìlú. Sorry, àwọn méjì yìí, ọba Ọ̀yọ́, ọba Ifẹ̀. Ẹ dúró lẹ́rìn wọn o. Ọgbọ́n orí ṣe.
wọ́n sọ̀rọ̀ jù jẹ́ kí orí kó yọ nínú ibi tí wọ́n kọ orúkọ rẹ sí kí orí kó yọ kúrò níbẹ̀ wọ́n dúró dẹ̀rin àwọn yìí o wọ́n sì jẹ́ kí àwọn èèyàn kan tì ọ́ wípé gbogbo nǹkan tí Saheed Ire sọ ẹnìkan kì í ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí àgbà ilé ẹni tó jẹ olórí ilé tó jẹ mọ́gàjí ilé gbèlèǹtẹ́ ọba tí gbogbo èèyàn mọ̀ tó ní ipò ní South West àti Ọọ̀ni àti ọba Ọ̀yọ́ mo fẹ́ kọ́ ọ mọ̀ wípé àwọn méjèèjì wà nínú gúrùpù márùn-ún tí mo fẹ́ sọ yìí wọ́n wà nínú olówó wọ́n wà nínú ọlọ́lá wọ́n wà nínú alágbára wọ́n wà nínú onípò wọ́n wà nínú olóògùn ipò kíní márààrún tí mo dárúkọ yìí ọba méjèèjì lónìí mo fẹ́ kọ́ ọ dárúkọ èyí tó ní dojúdojú níbẹ̀ alágbára méjì ló wà Sunday alágbára tó lóògùn alágbára ni alágbára tó wà ní ipò alágbára ni ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà alágbára tó ní ipò wọ́n máa sábà da alágbára tó ní oògùn wọ́n máa dojú wọn bolẹ̀ àwọn tó ń tẹ̀lé ọ wọ́n jẹ́ kán dojú rẹ bolẹ̀ Sunday wọ́n jẹ́ kán dojú rẹ bolẹ̀ fi ọgbọ́n orí ṣe fi bíbí ṣe fi ìrírí ayé ṣe fi làkàlàkà tó kọjá ìwọ nìkan lọ mú òkodoro bẹ̀ tó bá jẹ́ pé ọ̀fẹ́ ló gbé ọ àbá àwọn èèyàn fún ọ ní information tó fi jẹ́ kó jáde ìtàn ń pè lálágbára nù Sunday ìtàn sì ń pè ní ìjọba nù ọba Ọ̀yọ́ ìjọba ni ọba Ifẹ̀ ìjọba ni ọ ìṣèjọba o Sunday níjẹ́ wọn fi ọrú bò jẹ́ kó rí ó yọ ọ délẹ̀ níjẹ́ wọn sí ọtí ẹni tó bá ju ni lọ ó lè ju ni lò ní àsìkò tó wà yìí wọ́n pàṣàmọ̀ tí yóò kó ọ sí lọ́ọ̀lọ́ọ̀ tí yóò kó ọ sí kínní èèyàn méjì ń jà ọwọ́ ń pàṣàmọ̀ níwájú wọn wọ́n wà paranoid èèyàn méjì ń jà ìjà tó le ọwọ́ ń pàṣàmọ̀ ọ̀ ń jẹ́ káwọn èèyàn máa tì ọ́ máa gbọ́ nǹkan tí Saheed Ire ń sọ wọ́n jẹ́ wọ́n tì ọ́ ọlọ́mọ oníyàwó ìwọ gangan onídìí ara rẹ̀ sọmọ pé mo sọ báyìí lọ́jọ́ kìíní àná tí gbogbo yín jáde wípé ta ló rán mi ta ló fẹ́ rán mi níṣẹ́ pẹ̀lú ọjọ́ orí mi yìí fún kẹ́ni kí n fẹ́ san fún mi ọmọ ènìyàn lè sanwó fún mi kí n bá tọmọ ènìyàn jẹ́ ọ̀ lè kọ́ mi ní tí n sọ because I have my brain mo gbà ládùúrà kọ orí mẹ́sẹ̀gì mi yìí Sunday Igboho ṣe gàgà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á fi pàmùkùrù pẹ̀lẹ́. Kábíyèsí Ọlọ́run ọ̀rọ̀ tí ìyá àlọrin yìí sọ ṣé wọ́n ń dákún ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni àbí wọ́n ń parí ẹ̀ téèyàn bá ti ń travel ó yẹ kó ti máa ní sẹ́ǹsì. So ọba méjì ń jà Sunday Igboho ń pàṣàmọ̀ lẹ́nu yín ìyá ṣé kan fọ́jọ́fọ́jọ́ lẹ fẹ́ yà ni àbí túlétúlé gbogbo tó ń ṣẹlẹ̀ nílọrin ní Kwara State mo wo gbogbo péjì yín pátá kò sí kọ̀tẹ́mí pínpín Ìlọrin lẹ́wà o ọmọ Ìlọrin ni yín o ìlú òyìnbó lẹ́wà o sọ ara fi èdè kan sí tó ń ṣẹlẹ̀ ní Kwara State bí máa búdà bí máa múdà bí máa whatever bí wọ́n ṣe sọ̀kalẹ̀ sí ìlú Ìlọrin sọ anything ṣé kìí ṣe wípé bí ilẹ̀ Yorùbá ṣe ń mì gbùdùgbùdù yìí ṣé ìṣe pé inú yín ń dùn sí because ẹ ti ṣe fídíò kan gbà kan tó pé a rí pé pàtì Fúlàní ni yín Fúlàní Ìlọrin ni yín ó mà ṣe ẹ bá wa sọ sí tí ìyá Ìlọrin náà tún sọ ẹ bá wa sọ sí nǹkan tí ìyá Ìlọrin náà tún sọ oníkálukú ṣà ń jáde ni SAGA yóò it's not ending soon o ẹ bá wa sọ fún ìyá Dami owó bàbá Dami ẹ bá wa sọ fún àwọn màdàmú méjèèjì tẹ bá ti ń jí láàárọ̀ báyìí kó máa bá wa rọ àmọ̀lá gbóná fún yín pẹ̀lú gbẹ̀gìrì kó máa wá bewédú sí lẹ́gbẹ̀ẹ́ kó máa wá wọ́ ògúnfe bí etí ògúnfe yẹn máa ń dùn
tàbí ìrò ògúnfe tàbí ahọ́n kò tẹ́ síbi tí ò dùn ní ara ògúnfe bí tẹ́ bá láìkí bí ògúnfe bá kọ sí comment section kó jẹ́ kí n máa ṣáà jẹun kẹ́ ẹ jẹun tẹ́ bá mọ̀ fi tilẹ̀ bó jẹ́ pé gòlẹ́ fi tilẹ̀ mọ́ fi tilẹ̀ ẹ fi gò tilẹ̀ bó ṣe pé òróró náà ni ẹ fi tilẹ̀ àwọn bíbù ìwé rere o ṣé bí àgbàlagbà ṣe máa ń dá sí ọ̀rọ̀ lélẹ̀ téèyàn bá fẹ́ kọ́rọ̀ parí lóòótọ́ pé èèyàn fẹ́ ṣe tọ́ lọ́hùn àmọ́ ẹ tó jẹ́ pé Ìlọrin lẹ ti wá ẹ tún ti kò yẹ kọ́rọ̀ yẹn jọyàn lójú púpọ̀ ṣó yìí máa ní part 2 ó lè jálẹ̀ ní máa drop part 2 ẹ̀ náà because àwọn kan náà tún sọ̀rọ̀ mo sọ pé saga yìí it's not ending soon coming soon la kàn ń rí gbogbo àti Sunday Igboho ti sọ pé ó ṣe gbá fúnlẹ̀ Yorùbá ó ṣàwò ṣe fídíò fún bòdá olóyìnbó àkọ́kọ́ náà ẹ báwọn náà ṣe ń sóyìnbó ebi mo ní mi ò gbóyìnbó ó lágbára o àti sọmọ aládìkún ọkún pẹ̀lẹ́ ẹ lọ rà bó ní kí kẹ máa fi wọ́ra wọ́n máa drag yín ebi wà nílùú iyán wà nílùú yàdí ó ní àgúnmu òwò tó ní kálukú lè fi tajà ẹ wo gá ìyẹn náà tó ń sóyìn olóyìnbó yẹn eléèbó bú wá ti sọ Yorùbá jẹ́jẹ́ èmi àti ẹ̀dàjọ gbóyìnbó wá ti sọ Yorùbá jẹ́jẹ́ kò síṣẹ́ nílùú bóyá ń ṣe fídíò yẹn gan ipò ó tún jẹun ni tún sáré jẹun kò síṣẹ́ nílùú àwọn yóò máa survive ẹni tó ń bá rí náà máa mú sọ́wọ́ èmi wá fẹ́ ṣàdúrà kan fàdísì ọmọdé yẹn mọ́ bó ṣe máa wá rí lára yín fáǹsì Ìgbòho òòṣà mi ò mọ̀ o mo kàn fẹ́ ṣàdúrà fún yín ní Àdìsá ohun tí wọ́n fi ní drag yín mọ́ Ọlọ́run ò ní jẹ́ kan rí o kẹ́rí o tí wọ́n fi ní drag Sunday Igboho àtòyìnbó àtàwùsá àti kódà níbi tá a bá dé ìgbọ̀n máa lọ kọ́ Spanish tí wọ́n fi máa drag yín everybody máa drag yín ni èyí Tinubu wọ́n ṣe ń drag ẹ̀ tó ó ní I don't watch social media I watch social media want to give me hypertension tó bá ti sọ̀rọ̀ kan báyìí wọ́n máa mú dání ní bàbá bílíọ̀nù ìyẹn dẹ̀ ń wọlé ṣeré aláǹgbàtà fọ́lọ́kùtà lórí ni ó ṣe pẹ̀rín bí tí Nàìjíríà wà ní Nàìjíríà is just of fun kò jẹ́ ká mọ̀ bí tá à ń lọ àṣà jẹun kò jẹ́ káwọn èèyàn lè sọ òótọ́ àṣà wọn inú olówó ẹgbẹ́ ṣé Sunday Igboho wà ní olówó ṣó wà ní ọlọ́rọ̀ ṣó wà ní onípò inú oníbọdán sọ pé ṣó tún wà ní alágbára ṣó lóògùn èmi ò mọ̀ ẹ̀yin fáǹsì olóyè lè máa mú olóyè ní gbogbo ẹ wo ó máa ní part 2 part 2 mo mú part 2 bọ̀ tẹ́ bá wá fẹ́ part 2 lè bá mi kọ sí comment section every time kọ́lá máa lè ju o sometimes we need to laugh off some things kakàn rẹ́rìn one on one ṣọmọ yìí lè rí olóyè kó máa sọ brother mi èmi ẹwọ ìkùtẹ̀ síjà ńlẹ̀ kò síjà lè pẹ̀lú anybody brother mi wọ́n tó máa ṣe ìjọ tí wà tó lè bá pàdé English mo fẹ́ kẹjọba ara yín sọ ìwọ English ni mo fẹ́ kẹ́ image bá ara yín sọ ó lè wà bí á Facebook àbí kìíní kan bí tó bá wà lórí ti Instagram .com change program ẹ kó lè máa ní views mo ti wá ẹ mi ò rí yẹ kó lè máa ní views máa lo Yorùbá àbọ̀ gbọ́ Yorùbá ni ẹ máa kàwé púpọ̀ náà lè máa gbọ́ Yorùbá ẹ wo Yorùbá ń tẹ bá rí wá mi kọ́ sí comment section ẹ bá mi tẹ tán pọ̀ lórí iṣẹ́ yìí Yorubawuyi lórúkọ mi Yorubawuyi ni mo ń jẹ́. If you are coming across my page for the first time, I am the one and only Akalolo of Yoruba land. Adá àwọn ilẹ̀ Yorùbá ọmọ tó jọ ọmọ lọ yìí olóyè tí ò pé méjì Abẹ́ní ọmọ tí ó ṣe pààrọ̀ ẹ tó máa pààrọ̀ Abẹ́ní máa déwájú federal government tó máa sign ẹ̀ ó máa déwájú Elédùmarè yóò kí ń rọ́lọ́ lọ́fẹ̀ẹ́ o ó lè kú bí 99 times yes ń tẹ́ bá rí sí ẹ bá wa kọ sí comment section mo nífẹ̀ẹ́ yín ẹ bá dáná tap send o Àdìsá sorry bàbá mi fídíò yìí mo láti jù sí yín you need to see it
ẹjọ tó lè sọ ní gbogbo wá rí fídíò ọ̀bọ yẹn kí lẹ lérò kó lè sọ ní gbogbo máa sọ ẹ bá mi kọ ẹ ní máa wo show mi tẹ kí n kọ kọmẹǹtì ẹ bá ẹka fọra wá gí lórí o máa pe guys máa kó wá mi fòyìnbó bú gbogbo yín ẹni bọ̀ tó bá wo show tí ó bá kọmẹǹtì máa pe bọ̀bọ̀ yìí mo máa lọ wá fóònù ọ̀bẹ àbí kí n gbé wá sórí show mi kí n kó wá mi fòyìnbó bú gbogbo yín ẹ̀yin aláìda ẹ ní tẹ̀tọ́ bọ̀ bẹ́ẹ̀ ẹ bá share fídíò yìí jọ ẹ bá mi share English. See you on my next show. I love you. Bye bye.